Ǹjẹ́ ti gbọ́? Wọ́n ní Atiku, Obi àti El-Rufai ti fọwọ́ sí ẹgbẹ́ òṣèlú tí wọn yóò lò lọ́dún 2027. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Atiku Abubakar, olùdíje fúnpò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasir El-Rufai la gbọ́ pé wọ́n ti gbà láti lo ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC báyìí láti lè kojú ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. A gbọ́ pé lẹ́yìn ìpàdé kan táwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe lálẹ́ ọjọ́ Tusidee ọ̀sẹ̀ yìí ni wọ́n fẹnukò lórí ìpinnu ọ̀hún. Ẹnìkan tó súnmọ́ àwọn èèkàn olóṣèlú yìí ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun ṣàlàyé pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ti gbà láti ṣiṣẹ́ papọ̀. Ó ní gbogbo àwọn adarí àti lókọlókọ tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n wà níbi ìpàdé ọ̀hún láti yànnàná gbogbo nǹkan tí wọ́n nílò kó tó di pé wọn yóò kéde ìpinnu wọn fáráyé. Ọkùnrin yìí sọ síwájú pé wọn kò tí ì mú ọjọ́ tí wọn yóò sísọ lórí orúkọ ẹgbẹ́ tí wọ́n fẹ́ lò yìí ṣùgbọ́n kò ní pẹ́ rárá.